ọjà ẹkún tẹ́ ń tà wọn tẹ́ ń gbowó tẹ́ ń kà lálẹ́ tínú yín ń dùn wípé owó ẹ̀rín lẹ́ ń gbà ọmọ yín ò ní àlùbáríkà kì í ṣe èpè ẹ lè máa tajà ẹkún kẹ́ ẹ máa bá yí àwọn èèyàn jẹ́ kẹ́yìn máa kawó lálẹ́ kẹ́ ẹ máa kọ́lé ńláńlá kẹ́ ẹ máa ra mọ́tò kẹ́ ẹ máa bì hápì àlùbáríkà yóò jìnnà sí àwọn ọmọ yín kò yé báyìí ní ìsìn kódà tẹ́ ẹ bá fi rán yunifásitì wọn ò ní fi soríire kò sírú kọ́ọ̀sì tán lè ṣe láyé orí ibú náà wọ́n padà bá bọ̀ ńbẹ̀ ṣé bí ẹ rí fídíò VDM tó ṣe fídíò arákùnrin tí mo gbé sókè wọ́n lọ harvest kidney ẹ̀ ni wọ́n tàn lọ ní ọ̀rẹ́ rẹ̀ tàn lọ wọ́n harvest kidney ẹ̀ ó wá jí sójú ayé lórí wípé wọ́n stitch ẹ̀gbẹ́ òun wọ́n stitch ẹ̀gbẹ́ rẹ̀ nìyẹn ó lọ sí general hospital ó lọ ṣe test ńbẹ̀ ó lọ sí private hospital ó lọ ṣe test ńbẹ̀ at the end of the day wọ́n rí pé kidney kan ló kù lára rẹ̀ wọ́n wá lọ fi ọlọ́pàá ó lọ fi gbé ọ̀rẹ́ rẹ̀ tó tàn lọ sí hospital yẹn nígbà tán máa test ọ̀rẹ́ náà òun tiẹ̀ willingly ta tiẹ̀ ní 7 million naira náà ń tà wọ́n ní tẹ́ ẹ bá wá dé àdúgbò yẹn ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló wà ńbẹ̀ tó jẹ́ kidney kọ̀ọ̀kan náà ní wọ́n ti tẹyọ kọ̀ọ̀kan ṣèbẹ́yìn náà máa ń rí àwọn èèyàn tán máa ń wá sórí ayélujára pé àwọn ní àrùn kidney kìíní o iye tán nílò ṣé 7 million náà ń pè ṣé 7 million náà láwọn nílò ṣé bẹ́ẹ̀ mọye millions of naira tí wọ́n ń gbà lọ́wọ́ wọn so àwọn kan ti wà tó jẹ́ pé wọ́n harvest àwọn kìíní organ àwọn èèyàn yìí wọ́n mọ̀ fún wọn lówó pọ́kúpọ́kú àwọn ò lọ máa tà ní owó gegere ẹ sì rò pé ọmọ yín lè ní àlùbáríkà wọn ò lè ní. And when we come to our health náà òun lówó wọn ò ṣàánú wa àwọn tó wà nípò àwọn ìjọba wọn ò rí ti arò àwa mẹ̀kúnnù náà àtúnkórí burúkú bára wa imagine kéèyàn máa fi dìtájẹ́ǹtì kó máa fi sóòkì fùfú imagine kéèyàn máa fi kámbàdì pọ́n ọ̀gẹ̀dẹ̀ imagine kéèyàn máa ju plastic rẹ̀ kínní sínú òróró kí plantain chips kó má bàa fa òróró mu kó lè tọ́jọ́ imagine kéèyàn máa mú kọ́lọ́rìn kó máa mix ẹ̀ papọ̀ mọ́ omi jùgùjùgùjùgù ká máa dà sínú epo ká máa consume gbogbo irú àwọn nǹkan báyìí and we are talking about our health à ń wò pé báwo ni ọmọ 20 years ṣe ní kidney problem báwo lọmọ 30 years ṣe ní kidney problem báwo ni ọmọ kìíní ṣe ní heart disease báwo ni dialysis ti gbèrú báwo lèrò ṣe ń pọ̀ níbẹ̀ nígbà tó jẹ́ wípé ẹ̀yin ìyá lọ́jà iná lẹ̀ ń kórí burúkú bọ́pọ̀lọpọ̀ ọlọ́run ó bí yín o nítorí wípé ẹ fẹ́ jẹ èrè àjẹpajúdé nítorí wípé ẹ fẹ́ tètè kanjú ta ọjà yín ẹ bá yí ọ̀pọ̀lọpọ̀ jẹ́ and it's now difficult for people to buy food nítorí wípé kíni wọn ò mọ tí ẹ fi pò ó to the extent wípé àwọn èèyàn tí wọ́n ń tàn yàn lọ ilé ìwòsàn tó o bá fẹ́ sùn ní ìsìn nílé ìwòsàn mọ́ sùn àsùnpìyè because you may wake up kó jẹ́ pé organ kan nínú ara rẹ̀ wọ́n ti harvest ẹ̀ yóò ti lọ orí fífọ́ lọ́ọ́ gbèdébẹ̀ kidney ó ti miss look at it this is the country we find ourselves wọn ò rí ti arò wọn ò ṣàánú wa àwa kan ní security ń dà láàmú àwa kan ní iná àríná lò àwa kan network ń yọ lẹ́nu àwa kan náà ni wọ́n tún wá fẹ́ ní ẹ̀tún kórí burúkú bá ọlọ́run ó bí gbogbo àwọn yóò bí tìrantìran ni ọlọ́run ó bí tìrantìran ni gbogbo ń tẹ́ ń fún wa jẹ tó fi jẹ́ wípé oríṣiríṣi àìsàn wá pọ̀ jaburata suddenly lẹ́gbọ̀ọ́ pẹ́lú mi ó kàn déédé collapse ní mọ tó fà á ní mọ tó fà á nípa ń tẹ́ ń fún wa jẹ ni nípa ń tẹ́ ń fún wa jẹ ni àti oúnjẹ jẹ́ sì wá tún di ìnira fún àwọn ènìyàn oríṣiríṣi nǹkan ni ẹ̀yin kan ilẹ̀ máa lọ́mù lẹ́fi sínú oríṣiríṣi náà lẹ̀ ń ṣe tẹ́ ẹ̀ bá ti ẹ̀ wo àtúbọ̀tán tí ẹ máa wo ti àwọn ọmọ yín ọjọ́ iwájú wọn torí ẹ̀ lè tajẹ́ ẹkún kẹ́ ẹ gbowó ẹ̀rín láyéláyé ẹ wo woman kan náà tó jáde síta tí ń pa ẹwọ pé ẹ̀yin tẹ́ ẹ̀ ṣe sẹ́rógìsì fáwọn èèyàn stop doing it for them a lot of you ẹ fi abroad sílẹ̀ ibi tó yẹ kẹ́ ẹ ti san owó tó wà proper ẹ mọ̀ wá ta àwọn èèyàn fún 5 million naira
láti bá yín gbé oyún téèyàn ò bá kúkú bá yàn gbóyún ọ̀fẹ́ yóò mọ̀ pé ò bá gbóyún ọ̀fẹ́ téèyàn ò bá yọ kídìnì fún yàn lọ́fẹ̀ẹ́ yóò mọ̀ pé ó ń yọ fún yàn lọ́fẹ̀ẹ́ ẹ sì bẹ̀rù Ọlọ́run ẹ̀yin pípù yìí ẹ sì bẹ̀rù Ọlọ́run kẹ́ ẹ ku ọjọ́ tí ó ku ẹ̀yin nìkan nínú sàárè ẹ ní ìbẹ̀rù Ọlọ́run rárá Ọlọ́run ó bi gbogbo yín o àti ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ìyálọ́jà tẹ́ ń báyé wa jẹ́ tẹ́ ń complicate health issue ní orílẹ̀-èdè wa gbogbo yín pátá lọ́lọ́run ó bi ọmọ yín ó jèrè rẹ̀ àrọ́mọdọ́mọ yín ó jèrè rẹ̀ kókò tí ń jẹ́ tọ́lọ́run bẹ́ẹ̀ ṣe lẹ́ẹ̀ni jẹ́ kí àwọn èèyàn kan sùn kan forí lóṣù ká tí ẹ̀ ní jẹ́ kí àwọn èèyàn kan gbádùn ìjọba bí ìjọba bá ti ń ṣe tiẹ̀ tẹ́ tún wá ní health lẹ́mọ̀ fi dà àwọn èèyàn láàmú Ọlọ́run ó bi gbogbo yín Alájíkẹ́ rí iná ẹ bá ń like comment ẹ share ó dàbọ̀.